Hello ẹ̀yin èèyàn mi, a kú dédé wòyí. Àṣé kìí ṣe gbogbo nǹkan tí wọ́n sọ pé kábíyèsí ṣe, àṣé kìí ṣojú ẹ̀ o. Àṣírí ti tú. Gbogbo èèyàn, gbogbo wọn ṣe ń blame kábíyèsí. Wọ́n ní kábíyèsí pé ó kàn ń dá mi lójú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ pé kábíyèsí ò lè rí nǹkan gidi sọ nípa bóun ṣe lọ bá Tóbilọ́ba lọ sùn, lọ ṣe àṣemáṣe. Káì, ó lágbára o, ó lágbára. Kọ́lọ́run kó má mú wa, kọ́lọ́run kó ṣàánú wa. Wọ́n ní nǹkan tí èèyàn bá mọ̀ jẹ tó like òun ni ayé fi ń ṣe èèyàn. Kọ́lọ́run kó ṣàánú fún wa. Olúwa ṣàánú fún wa. Wọ́n ròyìn nǹkan tí Tóbi pa itu tó pa. Wọ́n ní ìṣe ni Adéwàmíwá ọmọ kábíyèsí, dọ́tà ẹ̀, wọ́n ní ló gbọ́ pé ìṣe ni olórí Tóbi kàn ń dúpẹ́ lọ́wọ́ ń tọ̀. Wọ́n ní bó ṣe ń dúpẹ́ ló ń dúpẹ́, kó ṣe gan-an kíní tó mú wá fóun, tó ṣe fóun yẹn pé original one. Pé tí wọ́n bá rí òun sìn pé òun ti dọba, òun ti di gbogbo ẹ̀, òun ni queen Ilé Ifẹ̀, òun ní kíní kan. Pé kóun tí rí irú nǹkan tí ó lò fóun, tó ń lò. Pé òun kàn fi kíní yẹn sí báyìí pé kábíyèsí ó fọ́ sóhun lọ́wọ́ yakata ni. Wọ́n l'Adéwàmíwá ló sọ pé bàbá mi, wọ́n ní Ghana ló ti lọ ṣe kíní yẹn. Wọ́n ní Ghana, wọ́n ní gbogbo Adéwàmíwá wọ́n sọ sí Adéwàmíwá lọ́wọ́. Wọ́n ló kọ̀ red handed, àṣírí ẹ̀ túbọ̀ fúlẹ̀ fún sí Adéwàmíwá lọ́wọ́. Wọ́n ló sọ fún bàbá pé bàbá mi, pé àwọn tó ń blame yín, wọ́n kàn blame yín lásán o. Pé bàbá pé máa need cleansing o, ẹ máa lọ ṣe cleansing ara yín o. Ẹ gbọ́dọ̀ lọ clean ara yín. Torí kìí ṣe ojú yín ni ẹ ṣe lọ bá olórí Tóbi lọ ṣàṣemáṣe. Pé ó ní bàbá wa ní ìwọ ọmọdé yìí, kí ló mọ̀ tó jẹ́? Ó ní bàbá mi ń ṣọmọdé o, ọmọ 18 years ò ń ṣọmọdé mọ́. Pé bàbá mi ẹ̀yìn sọ̀rọ̀ síbi tí wọ́n ti ń sọ̀rọ̀, pé mo gbọ́ clear pé mi ń ṣọmọdé mọ́. Pé bó ṣe ń dúpẹ́ lọ́wọ́ babaláwo yẹn, wọ́n ní Ghana ni bàbá yẹn wà o. Jẹ́ olórí Tóbi láti wọ ọkọ̀ lọ sí Ghana. Plane ló máa wọ̀ tó lọ gbé, wọ́n lọ ṣiṣẹ́ yẹn, iṣẹ́ àṣepé, wọ́n ló wá bá kábíyèsí. Wọ́n ní Ìbàdí ló so kíní yẹn sí, pé kábíyèsí ò tiẹ̀ mọ anything. Wọ́n ní protective kíní tí kábíyèsí máa ń so mọ́sẹ̀ tó máa so mọ́, pé gbogbo ẹ̀ kábíyèsí ti bọ́ dànù. Pé tó wá pé àwọn kíní yẹn wà lẹ́sẹ̀ kábíyèsí, pé kò ní lè ever try irú nǹkan bẹ́ẹ̀. Ògùn yẹn kò ní mú kábíyèsí. Pàṣẹ ó tún mọ̀ pọ̀ tó kí pọ́pọ́pọ́. Òun ni Tóbilọ́ba lọ ṣe wá láti Ghana tó fi mú kábíyèsí mọ́lẹ̀. Pé bàbá mi pé gbọ́dọ̀ lọ ṣe cleansing. Bàbá ni báwo ló ṣe mọ̀? Kí ló dé? Kí ni ìwọ ọmọdé mọ̀? Ó ní ọmọdé òun tó wọ́n ṣọmọdé o. Ó ní òun gbọ́ gbogbo communication wọn lòun gbọ́. Plain lòun sọ fún bàbá òun pé kí bàbá òun jọ kó tẹ́tí dáadáa, kí bàbá òun lọ ṣe cleansing. Kó tó lọ mú náà mẹ́wàá, bàbá òun gbọ́dọ̀ clean ara rẹ̀. Torí abomination ni olórí Tóbi lọ commit. Pé òun ò rí irú ẹ̀rí tó lórí Tóbi tó fi lọ ṣe gbogbo rádaràda tó lọ ṣe yẹn. Ṣé kìí ṣe kékeré o? Pé díàfọ̀ pé kí bàbá òun pé kìí ṣe lásán. Pé kí wọ́n ronú bó ṣe fẹ́ ṣe Tóbilọ́ba. Kìí ṣe ṣé mọ̀ pé tí kábíyèsí bá fi retain irú àwọn yẹn láàfin, wọ́n kàn máa jẹ́ kí kábíyèsí máa ṣe mistake ìjọ ọ̀nà fẹ́ ṣe dà. So torí ẹ̀ tàbá sọ̀sọ̀ àní kábíyèsí ẹ̀ wá nǹkan ṣe sí. Báwo ni kábíyèsí ṣe fẹ́ wá nǹkan ṣe sí? ń bò jẹ́ pé gbogbo ìtàn ń lò fún kábíyèsí lójoojúmọ́. Torí ẹ̀ náà wọ́n ní èṣù yẹn pé kò ń sinmi o. Àwa alákan máa ń sinmi pé ẹ jẹ́ ká tiẹ̀ relax, ẹ jẹ́ ká tiẹ̀ ṣe kiri. Wọ́n ní bẹ́ṣù ṣe wà yẹn pé kò ń sinmi. Èṣù báyìí ṣe ló ń wá ibi lójoojúmọ́ tá láti ṣe sí àwọn ọmọ Ọlọ́run. Ṣùgbọ́n ẹni tó bá fi rẹ̀ lẹ̀
wọ́n ní ọwọ́ tó bá dilẹ̀ ni èṣù ń yálò, so a gbọ́dọ̀ wà very careful. Irú Tóbi yẹn tó lọ ṣe irú nǹkan tí ó jẹ́ pé ó mẹ̀sí kábíyèsí up torí ó rò pé òun lè fi kábíyèsí ṣẹlẹ́yà. Lágbára Ọlọ́run gbà táṣìírí ẹ̀ ti tú, ẹlẹ́yà tó ń fi kábíyèsí ṣe láàfin, ẹlẹ́yà tí wọn ló máa ga jù. Kí adúrú odindi kábíyèsí kan sọ pé àwọn ìyàwó ilé lásán àwọn ìyàwó bá tó ẹ̀rín kábíyèsí lọ fà múra tó máa ṣe. Wọ́n ní Adémákí wá àbí Adéwàmí wá, wọ́n lóun ló sọ gbogbo ẹ̀ fún kábíyèsí pé kábíyèsí gbọ́dọ̀ máa wo máa ṣe cleansing nù torí gbogbo ilé wọ́n sọ sóhun lọ́wọ́ pé kì í ṣe pé wọ́n gẹ̀ẹ́sì. Ó lóun tún rí oríṣiríṣi cháàmù ní ọ̀dọ̀ Tóbi lọ́ba. Ẹ mọ̀ pé àwọn máa ń wọ ọdún ilé ara wọn bẹ́ẹ̀. Ẹ tó mọ̀ pé àṣírí wọn Ọlọ́run máa tú jáde ní gbogbo ìgbà. Wọ́n ní Adéwàmí wá ló jẹ́ kí kábíyèsí tiẹ̀ tún mọ eléyìí pé Ghana ló ti lọ ṣe àwọn ètò yẹn. Ẹ̀yin èèyàn mi, ǹjẹ́ kábíyèsí, tá bá sọ fún kábíyèsí pé báwo ló ṣe ń rí, báwo ni kábíyèsí fẹ́ ṣe túláàsì àwọn olórí? Ṣé bọ́n ṣe ń mẹ̀sì kábíyèsí yẹn ọ̀pù láàfin ẹ̀ ṣó dà torí Ọlọ́run? Torí mi ò rí irú eléyìí rí gbogbo nǹkan tí kábíyèsí ṣàyẹ̀wò. Ọlọ́run máa yẹ kó lùzù Naomi o, kò tiẹ̀ ní lùzù ẹ̀ lórúkọ Jésù. Ọlọ́run ṣe máa ṣe àtúnṣe ibẹ̀ nìkan náà ló wà kù. Ọlọ́run á dẹ̀ fún wọn ṣe pẹ̀lú agbára Ọlọ́run. Wọ́n ní bàbá Parọ́pò wọ́n ló mísì Naomi. Wọ́n láwọn tó mísì Naomi láàfin yẹn kó pọ̀ rẹpẹtẹ o. Wọ́n ní Adéwàmí wá pé bàbá kẹ́ tó lọ mú Naomi ẹ ṣe cleanse ara yín o, ẹ clean ara yín up torí ẹ̀ tún lè gbé Naomi wá síbẹ̀ yẹn kẹ́ tún bẹ̀rẹ̀ àwọn kìíní àṣemáṣe. Wọ́n ní Naomi dẹ̀ yarí pé òun ò ṣe o, pé òun ìgò tí bọ́n ṣe lè bẹ̀rù pé òun ní padà sáàfin. Wọ́n dẹ̀ ní kábíyèsí ní tí Naomi ò bá padà sáàfin pé báwo ló ṣe fẹ́ ṣe. Àwọn tó ń sọ fún kábíyèsí pé tó jẹ́ kó má rí 20, kó má rí 30, kó má rí kìíní. Wọ́n ní kábíyèsí sọ pé kò sí ẹnikẹ́ni tóun lè fi rọ́pò Naomi. Ìbáà jẹ́ 100 wọn ò lè ever dàbí Naomi. Ìbáà jẹ́ 20 tó ń sọ pé kí kábíyèsí tó fẹ́ gbogbo kò sẹ́ni tó lè fi wé Naomi. Ó ní kò sí bó ṣe lè jẹ́ bó ṣe bá fi pé òun máa fẹ́ obìnrin mi lẹ́yìn Naomi pé láyé kò lè dàbí Naomi. Pé ẹyọ kan Naomi yẹn pójú gbá lọ. Ẹyọ kan Naomi tóun bá fi Naomi sílẹ̀ ìgbésí ayé yẹn yìí wà síbẹ̀ pé k'Ọlọ́run jẹ́ kí òun má gbé ìgbésí ayé burúkú torí Naomi ní gbogbo nǹkan fóun. Pé gbogbo ìtàn sọ pé òun ṣe lé pé kì í ṣojú òun. Ẹgbàá ni ẹlàjà kì í ṣojú kábíyèsí. Gbogbo nǹkan tó wà nílẹ̀ yìí ó nẹ́nẹ́ ó dẹ̀ pọ̀ ju ní kábíyèsí. Ẹ bá wá nǹkan ṣe sí kí gbogbo nǹkan lè lọ létòlétò kí Naomi tó dé. Àṣírí ó tóbi nínú màtúkú. Ẹ̀rí nǹkan tó ṣe yẹn á jẹ ìyẹ̀ lẹ́kùnrẹ́rẹ́. Ẹ̀yin èèyàn mi, ẹ bá mi share, ẹ bá mi like, ẹ bá mi subscribe kí ẹ bá mi fi ìtókù sí ní comment section. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Láyọ̀ o.